bàbá bó wá ní Ishow rẹ̀ báwo ló ṣe kú. nígbà tó dípà fẹ́ sọ iṣẹ́ yẹn di sinimá ní 1980 ọ̀gá mi decide ó gba páàtì Látòsà lọ́wọ́ mi ó gbé fún Lérè Pàímọ́. kí ló ṣẹlẹ̀. gbogbo èèyàn ló go against gbogbo àwọn ọ̀gá lérè gbà yẹn bàbá Adéjọbí Ré Ìwúmi Bello bàbá wọn ká gbogbo wọn Bello wọn kálukú ló go against ṣùgbọ́n God give reason jù pé ẹni tó ń fẹ́ kó ṣe nìyẹn wọ́n gba pàtì ẹ̀ lọ́wọ́ mi mo wá dolóyè kò ní ìtumọ̀ sí mi àṣẹ ọ̀nà ó sì dùn yín kò dùn yín. èmi ò wo live kò dùn mí lọ títí torí mo ti mọ tó ń ṣẹlẹ̀ ó ti ní body language inú láàrin ẹ̀yin àti ẹ̀. torí nígbà tí a wà adé àárín kan ní alẹ́ 70s yẹn tí àwọn bàbá àgbákò yẹn máa ń lọ sọ fún pé ẹ tọ́jú ọmọ yín o ẹ̀sìn kankan ó ti wú lójú o torí tá a bá ń travel lọ tí ọkọ̀ eléré mi bá kú sọ́nà ọ̀gá mi máa gara lọ bá wọn ni pé kí ló sọkọ̀ yín ọ̀yá Samson lọ gbé irinṣẹ́ wá. ẹ sì ṣe. màá ṣe wọ́n máa wá wò mí pé ibo ló ti ń wọ́n mi lé a ní àbúrò Táyé òun ni sẹ́bẹ̀jì ni ẹni torí a ṣe fíìmù yẹn gbà yẹn ayé ò wá tẹ́wọ́ gbà torí pé wọ́n change part yẹn. tí mo fún yín ní kẹ́ ṣe Látòsà. bọ́gà yẹn ṣe great tó ń gbà yẹn wọn ò gbà pé great. wow ẹ̀yin ló fẹ́. èmi ni wọ́n fẹ́ tí wọ́n ń sọ ọkàn àwọn náà lójú. ọ̀pọ̀ sì regret. èmi ni wàá dùn after 20 years ni Yemkem wá fẹ́ sponsor ẹ̀ láti sọ di sinimá àgbéléwò bí wọ́n ṣe lọ tòótọ́ ní tó kọ́kọ́ wá sáyé ni pé Yemkem sọ pé àfi tí ẹni tó kọ ìwé yẹn gangan Professor Akínwùmí Ṣọlá tó bá lè bá àwọn handle ẹ̀ tó rọ̀ ń gbọ́ àwọn story kan wọ́n á gbé bàbá wọlé ní tí bàbá kọ́kọ́ sọ ni pé àfi tí Samson bá máa ṣe Látòsà padà torí pò ń bọ́ gẹ́ ẹ̀sọ́ ńgbà ẹ̀ kò gbọ́ kí wọ́n tó rí mi confuse pẹ́ gan torí mo ti decide pé mi ò tó ṣe yẹn mọ́ TK Túndékè lání òun ló sọ̀rọ̀ yẹn nígbà táwọn àgì ẹ̀ òun ló sọ fún mi pé Mr. Samson à ń sọ ẹ̀yìn yarí mo lè tọ́lọ̀ ṣe fún yín ni 20 years lẹ́tí ṣiṣẹ́ yẹn wọ́n á ní kẹ́ wá tún ṣe tó bá jẹ́ gbogbo èèyàn ló ní àǹfààní láti tún tó ti ṣe ní 20 ọdún pé kí ìwọ bó ṣe máa jọ ìwàásù lójọ́ lọ́kàn mi o mo wá dákẹ́ mo fi gbà ni mo tún ṣe wá gba Látòsà mi padà tí mo wá ṣẹ̀ṣẹ̀ ṣe ní 2004. bàbá ńgbà tán á lọ tán gúrùpù yín mo ló wà lónìí. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ sí orí ètò Oyinmomo lètò ètò náà ní Oyinmomo láti agbára AK Media Concepts níbi tí ọba Aláọ̀rábí tó ti ń kún wa dáadáa. lónìí a lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ ní ńlá nínú àwọn òṣèré. ṣé ohun tí a bá ti ń ṣe tó ti lé ní 50 ọdún tí wọ́n ti wà nínú ẹ̀ ká kí wọn dáadáa ni. bàbá ẹ mọ̀ káàbọ̀ sórí ètò. ẹ kúlé mo kí ẹ̀yin náà pẹ́ kújọ́ mẹ́ta káàbọ̀ a máa jẹ́ yín ṣe o. àṣẹ o. alàgbà Samson Ìlúwọlé mo gbá dáadáa. yes alhamdulillah. bàbá tá a bá ń dárúkọ Samson Ìlúwọlé Jinadu Ewele àwọn orúkọ náà kọ́ ni. orúkọ ni. ẹ̀ka tẹ̀kọ́ bẹ̀rẹ̀ látara orúkọ bọ́lẹ̀ tí ní Jinadu Ewele. eré kan tá a ṣe ní nǹkan bíi 1973 sẹ́yìn. ọdún tó bí mi nu wọn. wọ́n ń pèrè yẹn ní Ọmọlájà 52 years ago. Ọmọlájà ni wọ́n ń pèrè yẹn so inú sẹ́yìn ni mo ti ń jẹ́ Jinadu Ewele. láti 50 ọdún ó lé ẹ sì gbórúkọ ohun títí dàsìkò yìí kò ní bàjẹ́ lágbára Ọlọ́run.
a tún gbọ́ pé mọkálíìkì ní. ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé nù. bó o ṣe mọkálíìkì bó o ló ṣe jẹ́. láàrin 1965 sí 69 mẹkáníìkì ni mò ń kọ́ ń gbà yẹn. ẹ̀kọ́. mo fírí ẹ̀ mo ṣe mo yanjú ẹ̀ mo wá bẹ̀rẹ̀ eré gangan ní 1969 títí dé níta wáyé. bàbá yẹn fi mọkálíìkì jẹun ni. bẹ́ẹ̀ làábí ni ọ̀yá mo fẹ́ gbọ́. orí ló mọ sí àṣìlá kódà mo máa ń sọ pé kí mo sọ̀rọ̀ ni màá ní ìyàtà jẹ lẹ́nu iṣẹ́ mẹkáníìkì kálọ̀ pọ̀ àdì ṣe màá ní kò yẹ ká jádùú wọn á ní kí n mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ó pẹ̀lú tán ràn mí lọ́wọ́ débi tí mo dé dúró lé ní. bó o lọ ṣe rí bẹ́ẹ̀ sà. kéèyàn kọ́ṣẹ́ ní ọmọ kékeré láti gbà yẹn sẹ́yìn pé tá a bá fi kékeré mọ̀. bẹ́ẹ̀ni kò ní kú bẹ́ẹ̀ láéláé. tí mo ti handle sí àárín báyìí láti bíi 1967 66-67 ni mo ti ń wa mọ́tò tí ò sí pé kí ní bẹ̀. káà àbí tírélà náà wà ń bẹ̀. gbogbo àwọn mọ́tò ńláńlá táwọn máa ń ṣe ń gbà yẹn àwọn 911 àwọn ọkọ̀ ńláńlá rẹpẹtẹ yẹn. àwọn àjàgbé. àwọn èèyàn wọ́n máa jẹ́rìí sí fáwọn tó bá mọ̀ mí. ìyẹn náà kọ́kọ́ mọ̀ mí mọ́ ọmọ kékeré tó mọ ọkọ̀ wà tó jẹ́ mẹkáníìkì. mo rò pé gbogbo orúkọ yẹn pẹ̀lú tí ọ̀gá mi fi wo mọ́ mi torí a ti wà pẹ̀lú a ti ń sọ̀rẹ́ láti nǹkan bí alẹ́ 60s ìgbà táwọn gan ti wà lọ́dọ̀ Ògúngbè ni mo ti mọ̀ wọ́n tá a ti mọ́ra. ọ̀gá yìí wò. olóògbé Timothy Ìṣọ̀lá Ògúnṣọlá. Ishow pẹpẹ. ọmọọṣẹ́ Ògúngbè ni Ìṣọ̀lá Ògúnṣọlá. bẹ́ẹ̀ni kọlọba kẹwọn kò foríjì wọn. àmín. bàbá ìgbà tí wàá di pé ẹ ṣe ẹ̀kọ́ mẹkáníìkì fọdún 3-4 ẹ fi rí ẹ sì mú ṣiṣẹ́ ó wàá jẹ́ta ṣe wò ṣiṣẹ́ ló gba ọ̀rẹ́ àbúrò yìí jẹ́ gan. ìrìn àjò tó pọ̀ ni. àgbọ̀ díẹ̀. torí gbogbo ìgbà tí mò ń kọ́ṣẹ́ yẹn ọ̀gá pẹ̀lú ẹ̀ tó máa ń disturb mi níbi iṣẹ́ tó bá ti lè wá báyìí tó dé sífẹ̀ torí ilé bàbá mi ló máa ń dé sí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan ni. Ìṣọ̀lá Ògúnṣọlá. yes wọ́n ń pè ní Oyètúndé Awóyẹlé wọ́n ti retire and sin as a professor. Then author ni wọ́n máa ń kọ eré. ọkọ eré. ìwé ẹ̀kan wà tí ó popular dáadáa Alàgbà Jerimaya. ṣé mo ṣe ìlú eré gan. gbogbo ìgbà yẹn lọ́hùn òun àti ọ̀gá mi lọ́rẹ́ táwọn náà wọ́n máa ń dé sọ́dọ̀ ẹ̀ èmi nífẹ̀ẹ́ wọn wọ́n nífẹ̀ẹ́ mi èmi lèmi ráàyè tájọ rò pọ̀ débi pé tí wọ́n bá ti rìnrìn àjò wá sí fẹ̀ǹgbà yẹn ibi tí mo fẹ́ràn wọn dé odidi ọ̀sẹ̀ kan máa sáàmì sẹ́ni tí wọ́n máa bá wọn kiri. lọ sí sọ mẹkáníìkì orí tíátà káàkiri. tí wọ́n bá wá ń jìnnà tí ìrìn àjò wọn ń jìnnà sífẹ̀ máa dúró èmi ò lọ́kàn pé eré ni màá ṣe jẹun mo kàn nífẹ̀ẹ́ wọn mo dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo òṣèré torí láti kékeré látoko ni àwa ti nífẹ̀ẹ́ sáwọn eléégún alárìnjó yẹn nígbà tá a tún nígbèga wá sí gbòòrò tá a wá kọ́ṣẹ́ mo tún ní ìfẹ́ sí gbogbo bó ní májìkì bá kọ́kọ́ dé fẹ́ báyìí mi ní ọmọ. ọmọ olúwo gan ni. ọmọ olú lè fẹ́ ni. ẹ̀yin ṣe Ìbàdàn. olóyè mo pè yín. olóyè gan ni mí nífẹ̀ẹ́ náà. ọ̀dọ̀ kábíyèsí. lọ́dọ̀ Ọọ̀ni ọba Òkun Adésíjú Adé. Ààrẹ àgọ́ of the source Ilé Ifẹ̀. lè jẹ́ ńgbà náà. lóye tí mo jẹ́ nígbà yẹn. so ìgbà táyé mo ti nífẹ̀ẹ́ gbogbo tó bá jẹ́ àṣà. ìgbà tí mo wá rí tí eléré ìtàgé yìí wọ̀ gbogbo wọn ni mo fẹ́ràn Ògúndé ni o Ògúnmọ́lá ni o débi pé ibì kan wà tí wọ́n ti máa ń ṣeré ńgbà yẹn nífẹ̀ẹ́ wọ́n máa ń pè ní community center bẹ́ẹ̀ ni wọ́n máa ń lò hall tí wọ́n máa ń lò sẹ́mi pé mo lóore ọ̀fẹ́ pẹ̀lú ọ̀gá mi Ìṣọ̀lá Ògúnṣọlá àti ẹ̀ dáadáa a close mọ́ra àwọn tó kù ò mọ̀ mi ṣùgbọ́n mo yọ wọ́n lẹ́hun títí débi pé wọ́n dá mi mọ̀ tó jẹ́ pé mo dọ̀rẹ́ wọn. àwọn yòókù náà. àwọn Ògúndé ni o Lọ́ládìpọ̀ ni o Ògúnmọ́lá ni o àtàwọn Adéjọbí débi pé a máa ń yọ wọ́n lẹ́nu tá a máa ń fẹ́ gbé jọ́gùngù láti wò wọ́n èmi bá débi pé wọ́n mọ̀ mí pé ẹ fọmọ yẹn lẹ̀. ẹ fò gànà wọlé. a máa fò gànà wọlé ni. nígbà yẹn wọ́n wá dá mi mọ̀ wọ́n aláwọ̀ mi wọ́n á dọ̀rẹ́ wọn
dé pé tí wọ́n bá ti dé fẹ̀ báyìí máa lọ yọjú sí wọn gbogbo orin tí wọ́n bá máa rìn tí wọ́n máa béèrè máa bá wọn ṣe àti rò pọ̀ àti rò pọ̀ mo ti di ara wọn. ẹgbẹ́ tí wàá di ẹni tó dẹ̀ tó ṣe tó di òṣèré tíátà ọdún wo ni ìgbà wọlé. kẹ́kẹ́ tiẹ̀ tó sọ̀rọ̀ fúnra gbogbo ìgbà tí mo ti mọ ọ̀gá mi tó ti rò mọ́ mi dáadáa gbogbo àwọn eléré tó bá wá dé ó máa ń sọ fún wọn pé a sọ fún mi pé ẹ̀gbọ́n mi nìyẹn o ó dẹ̀ ti dọ̀rẹ́ tèmi náà nìyẹn bàbá àgbákò jimalu jaguar bàbá ń gbáláyè Fẹ́mi Adéyẹmọ nígbà yẹn wọ́n jọ̀rẹ́ mi wọ́n mọ̀ wọ́n mọ́ mi débi pé sẹ́yìn pé ilé bàbá mi ò gbà wọ́n pọ̀ màá wá lọ kó wọn sí ilé bàbá tó bí ìyá mi lókèrèwé wọ́n pè ní ẹ̀ lókèrèwé débi pé àlejò mi ni wọ́n máa ń pè wọ́n láwọn àlejò sámúdé o Samson ní ìfẹ́ pè ní sámú yẹn Samson ní ìfẹ́ máa ń pè ní sámú wọ́n láwọn àlejò sámú ti dé o wọ́n máa ń gbé bẹ̀ èèwọ̀ ní ìbímọ bẹ́ẹ̀ so mo ti dọ̀rẹ́ wọn púpọ̀ 1969 tí mo ṣe freedom mo rò pọ́ Ghana ń sọ mi ni ó dọ́gbọ́n tàn mí sínú eré ni. ìyẹn Ìṣọ̀lá Ògúnṣọlá. bẹ́ẹ̀ni Ìṣọ̀lá Ògúnṣọlá ó kàn sọ pé kí n bá òun ṣeré nígbà tí mo pè mo free kí n bá òun ṣeré jáde ṣeré lọ sọ́sọ́gbó ṣeré lọ sí nǹkan mo tún wá ní ti ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré lọ́sọ̀gbó yẹn ń gbà yẹn torí bàbá kan wà Fákúnlé hòtẹ́ẹ̀lì yẹn ní gbogbo eléré tí máa ń ṣeré nígbà yẹn lọ́hùn mo ń sọ̀rọ̀ 60s fẹ́ǹsì tí wọ́n ṣe sí Fákúnlé hòtẹ́ẹ̀lì yẹn nínú àwọn eléré bíi 5 tí wọ́n yà sí ara ẹ̀ tí wọ́n jẹ́ best star nígbà yẹn ọ̀gá mi wà ńbẹ̀ wọ́n ya Kọ́lá Ògúnmọ́lá sára fẹ́ǹsì yẹn bàbá pé bí Ògúnmọ́lá yìí wọ́n gbé orí ẹ̀ sínú Akèrèǹgbè torí làǹkẹ́ ọ̀mù bẹ́ẹ̀ ni JP wọ́n ya Ògúndé òǹkọrin àti Yèyé wọ́n ń jó wọ́n ya Dúró Ládìpọ̀ níbi tó ti mú wọn ṣe lọ́wọ́ tó ń yọná lẹ́nu wọ́n wá ya ọ̀gá mi nínú ògbéléré tó jẹ́gbẹ́ wọn gbà yẹn ọ̀gá mi nìkan ni wọ́n yà pẹ̀lú àwọn àgbà yẹn tó gángan lérí lára fẹ́ǹsì Fákúnlé hòtẹ́ẹ̀ yẹn nígbà yẹn nígbà tí wọ́n wá bá wọn dóṣogbo yẹn inú mi dùn yàtọ̀ torí pé ogun wa yẹn wá wà papọ̀ á lọ ṣeré lálẹ́ bí ìlà á wà padà lóru síbẹ̀ yẹn nígbà yẹn wọ́n ṣe ẹ̀rọ kọ̀ọ̀kan Maurice Austin wọ́n ń pe mọ́tò yẹn LJ 6991 ní nọ́mbẹ̀ ẹ̀rọ ti nọ́mbẹ̀ lórí yes so èmi ń bá wọn rìn mi ò dágbére lé mo ń yọ wọ́n lẹ́nu pé mo fẹ́ lọlé mo wá rí pé tó ń wà wọ́n wá àgbàlagbà ni wọ́n pe bọ̀dá yẹn ní musiba o mo ṣe rí ní nǹkan bí ọdún 2 padà sí èmi ò dámọ̀ mo ti darúgbó gan ti gbà yẹn tó ní tí òun bá sọ̀rọ̀ mi wọ́n máa sọ pé òun mọ̀ mí pé rọ́ lòun pa ó wá rí mi bí rédíò Ayéfẹ́lẹ́ yẹn mò ń ṣe nǹkan lára mọ́tò nìbàdàn ló bá wá bá mi èmi ò mọ̀ ló wá ní bàbá Jinadu mo ní sẹ́ẹ̀ mo mọ òun mo ní mi ò mọ̀ yìí ló bá ní sẹ́ẹ̀ mọ musiba o mo wá ṣe ìwòjú ẹ̀ pé àbọ̀dá musiba o ó ti darúgbó sí o ní wọ́n bá ní àwọn ní gbogbo àwọn tó tẹ̀lé wọn àwọn àbúrò wọn pé wọ́n mọ̀ wọn lóòótọ́ ni mo wá bẹ̀rẹ̀ ìtàn ọjọ́ yẹn tá a mú fáwọn àbúrò wọn tó tẹ̀lé wọn wá pé lóòótọ́ ni o 1969 yẹn mọ́tò yẹn mẹkáníìkì làwọn gbà yẹn àwọn ní bá wọn rà wá sí jọ́nì kò sówó bọ́dá yẹn wá yarí mọ́ wọn lọ́wọ́ ní Òṣogbo yẹn pé òun padà lọ sí Ìbàdàn òun fẹ́ máa lọ sẹ́nu iṣẹ́ òun mò ń wò wọ́n ń jàjà yẹn kò yé èmi wọ́n wá fà títí wọn ò rí bọ́dá yẹn bẹ̀ ó wá gbé báàgì ẹ̀ lágídí ó ń lọ wọ́n àwọn wò lọ ó wá dé kan wá bínú padà ó ní ẹni ẹ̀ ní mẹkáníìkì ẹ̀ ní dẹ́bà ṣe bí ọmọ kan ló ṣẹ̀dé tí ẹ̀ ló mọ mọ́tò wa nǹkan kan gbà o ìyẹn ló ta sí mi létí lọ̀gá bá ní ọ̀gá náà dẹ̀ mọ̀ pé mo ti ń wakọ̀ ní gbogbo 66 67 68 ó mọ̀ mo máa ń fọkọ̀ gbé àwọn ọkọ̀ kan wà tí mo máa ń bá wọn tún ṣe nífẹ̀ẹ́ láwọn tó great lówó fẹ̀ ń gbà yẹn bàbá kan wà wọ́n ń pè ní bàbá Gbangbétàn ọmọ ẹ̀ ti ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́ yìí Kẹ́hìndé Gbangbétàn ó fọ́ ìsibí gan níjọ́ tí ó wà mí kàn so
1955 ní nọ́mbà mọ́tò bàbá yẹn. Bàbá yẹn olùbẹ̀wò ní láyé ìgbà yẹn Western State. Wọ́n máa ń wálé níbi ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta máa wá lọ bá wọn tún mọ́tò wọn ṣe. Wíwà tí mo wa mọ́tò yẹn tí mo rí wà ló ń dùn mí nínú. Gbogbo ìbára láti rí kí ni ohun tí mo ṣe o èló lówó àwọn máa ní kan fowó lẹ̀ wá force fún mi níbi sílẹ̀ kan nígbà yẹn. So gbogbo àwọn yẹn ọ̀gá ti mọ̀ pé mo wá àwọn mọ́tò yẹn. Bẹ́ẹ̀ bàbá kan náà tún wá wà ń fẹ́ a máa ń pè ní gbogbo sìgá. Gbogbo sìgá. Bàbá Adénúgà tó ń ṣe eré yẹn. Adénúgà o. Adénúgà tó ń ṣe eré ọ̀sọ̀ọ̀sẹ̀ táwọn. Ok ẹ tó ní Wádànúgà Ìkébè àwọn alámọ̀sí mọ́tò bàbá wọn. Wọ́n ra àwọn mọ́tò kan jọ ń gba ẹ̀ wọ́n pe mọ́tò yẹn ní Anglia kéékèèké báyìí wọ́n máa ń fi distribute sìgá. Àwọn àti ẹ̀rọ pàwọn náà ní factory sìgá ni so gbogbo sìgá la máa ń pè wọ́n. Àwọn alámọ̀sí mọ́tò wọn máa ń wa oríṣiríṣi ẹ̀ àwọn Land Rover àgbáyé gbogbo ẹ̀ mọ̀ wá. Mo ṣe kéré yẹn mo ti use máa ń wa mọ́tò tó pọ̀ tí wọn ò mọ̀ ń bi iṣẹ́ gan torí pé tí wọ́n bá mọ̀ mo ti kéré jù. Láti bọ́ sí di sí àárín. Ìjọ tí wọ́n máa wá mọ̀ ìjọ yẹn fọ́ nìkan ní ọmọ tó ṣe ní mọ́tò bàbá tí mo ṣe mọ́tò ẹ̀ ló gbé wá àwọn ló gbé wá wọ́n lọ mo kàn kí mọ́lẹ̀ ni mo ní mo fẹ́ tẹ̀sí ẹ̀ tí mo wá kọjá títì báyìí ọmọ wọn lọ mọ́kọ́ lọ́mọ ẹkú ní a máa ń pè mí. Eku. Tó bẹ kéré yẹn rí. Mo kéré gan. Mo wà bí 14 years 15 16. So eku. Ní ẹ̀rẹ́ mi wọ́n gbé pé Samson ooo. Mo ń wò wọ́n lọ mú mírọ̀ ẹ̀rín pa mí. Mo sọ̀rọ̀ 1966 o. Mo wá ń drive lọ mo wọn ni wọ́n pàwọn ilé ọ̀dà kan mọ́. Wọ́n pín sí títì gbogbo wọn ta ń wò mí lọ. Mo wá drive lọ mo lọ jìnnà. Mo dẹ̀ tọ̀hún látọ̀hún náà. Mo wá rérò lọ́ọ̀kan tí a pé sí títì bó tẹ̀ jẹ́ pọ́gá mi wà ń bẹ́ tìbẹ̀rù bí mo ṣe rí wọn lọ́ọ̀kan báyìí mo kọ́kọ́ change láti 4 sí 3 nígbà tí mo tún súnmọ́ wọn láti 3 mo tún gbé sí 2 ariwo tá mo rẹ́kẹ̀sì wọ sọ́ọ̀bù mo pariwo wọ́n pariwo inú mi dùn pé mo fura mi hàn wọ́n. Ṣé kò sí ọ̀gá ṣe ní kọ́nà kò láì gbá lọ. Ọ̀gá ní kọ́nà mẹ́gbà wá wọ́n wá gbé mi wọ́n nà mí báyìí tọ́rọtọ́rọ náà tó igi sí mi lára kò dùn mí mo kàn ń pariwo ni pé yéèyé gangan yẹn wọ́n lẹ̀ mí wọ́n lẹ̀ argument wa bẹ̀rẹ̀ ó ti ń wà tipẹ́ kò wakọ̀ rí ó ti ń wà tipẹ́ kò wá rí gbogbo àwọn tó wá tún kọ̀ sí kò lè mọ̀ wakọ̀ rí kó débẹ̀ yẹn kó ṣe kíní kankan. Wọ́n bí mi gbọ́ mi ò sì lè sọ pé mo wà rí mi ò wá rí wọ́n sáré bí wọ́n sì mọ̀ pé tí mo fúra mi hàn wọ́n nìyí. Ẹ̀rọ ayé wọn díẹ̀. Mo wá bá débi káwọn bàbá tí mo máa ń bá tọ́kọ̀ sí yẹn àbàbá méjì kan wà ń bẹ̀ bàbá wa ń gbé tán yẹn àti bàbá kan náà wọ́n ń pè ní Adéretí àwọn náà bóyá WF 1951 bí nǹkan ní mọ́tò tí wọ́n. Òtún wọn ti nọ́mbà tí wọ́n náà. Nígbà yẹn àmọ́ nọ́mbà bí nǹkan mi ní kí wọ́n fọpọ́ lọ sí. Àwọn bàbá yẹn wá bá débi pé ìyẹn bàbá ń gbé tán tó bá ti wá di Sunday wọ́n á ní kí n wá máa bá wọn kó ọmọ àtìyàwó lọ sí ṣọ́ọ̀ṣì àwọn náà wá jókòó mo dàbí dráìvà wọn wá gbé wọn lọ ní gbogbo Sunday. Ẹ̀yin ṣáà ń gbádùn ẹ̀ lọ́wọ́ yẹn. Wọ́n ṣe mọ̀ pé mọ́tò ìwà yẹn ló dùn mẹ́mi nínú. So ìyẹn ọ̀rẹ́ wa kàkà àgbàláyé àti sọ pé lẹ́yìn pé ẹ máa gbádùn wa dáadáa àgbà òṣèré náà ni àmútọ̀yìn wá tí wọ́n sì gbé wa débẹ̀. Bàbá ẹ ti wá ń ṣe iṣẹ́ tíátà ẹni wọ́n tàn yín wọnú ẹ̀ lọ ni. Yes. Bàbá amúsíbà tó wá bá yín bóòlù ìjà padà wá. Ó wá bèbè ó wá ń sọ fún Ishow pé ṣé bọ́mọ kan ló ṣẹ̀ṣẹ̀ dé tó ń tẹ̀lé wọ́n dẹ̀ ní mẹkáníìkì ni bó mọkọ̀ wà kò ságbọ̀ mo rò pé Ishow náà ṣẹ̀ṣẹ̀ wá píìkì pé ìdánrelé wọ́n fi bọ̀dá yẹn lẹ̀ bọ̀dá yẹn. Mo bá tiẹ̀ lọ. Mo bá wọn ní ó yá bá bọ́ ọkọ̀ tí n bá ti bọ́ sọ́kọ̀ báyìí odidi ìṣẹ́jú méjì mẹ́ta tí n bá dúró sí di sáárìn wọ́n máa wá ogun tí wọ́n máa fi páàkì ẹ̀yìn mi ni. Kẹ́lẹ̀ ríbi jókòó. Ṣùgbọ́n tí n bá ń lù sáárìn ẹ̀rọ pé Ọlọ́run ló ń wa mọ́tò ni. Àwọn ìyàwó Ishow wọn máa jẹ́rìí sí tí mo sọ yìí mo wá ń wá ṣùgbọ́n mo kéré nígbà tí a bá fẹ́ gba lancet wọn ò ní fún mi. Mo kéré. Mo kéré ó tún wá jẹ́ lọ́rì
àwọn ló ṣe fi wọ́n sí àwọn ò tí ì wáyé ń gbà yẹn àwọn ń pè mọ́ májámájá rárá kò tí ì sí yẹn láyé ń gbà yẹn o àwọn tó wà ń gbà yẹn àwọn kí la máa ń pè àwọn ọlọ́pàá yẹn ń gbà yẹn wọ́n lórúkọ kan tí wọ́n máa ń pè wọ́n tó jẹ́ pé mọ́tò ni wọ́n wà fún. wọ́n yéé sì mú yín. kì í ṣe mò ń bọ̀ mo wá ń wakọ̀ yẹn inú wọn dùn wọ́n wà relief ìyẹn ni òfin jẹ́ kémi ó padà sílé mọ́ wọ́n ń yọ wọn lẹ́nu pé wọ́n máa wá mi àwọn ní àṣebó ti fúrí kò ṣe nǹkan kan wọ́n wọ́ọ́rí àdélé nǹkan kan nígbà tí yọ lẹ́nu pọ̀ wọ́n láti sọ fún mi pé aṣọ tí àwọn gan lò wọ́n wá sí bọ́ọ̀sì wọn fún mi kí n máa mélè tó wù mí bẹ́ẹ̀ àjọ wa ń wọ aṣọ mò ń wọ sọ́hun. ẹ ṣe déédéé pẹ̀lú wọn ni. bí mo ṣe kéré tó sẹ́mọ̀ pọ́gà wa ó jẹ́ ẹni tó máa ń soge gan tó máa ń gbogbo aṣọ tó smart ayé wọ̀ sí àwọn tí mo ṣáájú mo sẹ́yìn sọmọrí ọlọ́run nígbà yẹn. so àwa dé Adó Èkìtì wọ́n wá lọ ra aṣọ fún mi bóyá torí lórí tẹ́lẹ̀ tí ó rò pé bóyá aṣọ yẹn ò ṣáìsì mi dáadáa ní ọmọ aṣọ yẹn wọ́n ara tí wọ́n ara tí mi àwa àjọ káńkò pé aràn àti wọ̀ èmi àwọn àǹkò inú wọn máa dùn ní àwọn ìyàwó àtẹ̀gbọ́n tàbúrò gangan torí òun àti brọ́dà mi yẹn bọ́ rẹ̀ débi pé wọ́n sọ̀rọ̀ àwọn ní Táyé Kẹ́hìndé brọ́dà mi yẹn ní Táyé àwọn ní Kẹ́hìndé ìyẹn náà pẹ̀lú gbogbo ohun tó ṣe gbogbo ìgbésí ayé ọ̀rọ̀ eré ló fi ṣe ó kọ oríṣiríṣi ìwé tó pọ̀ gan so àti wá wà ṣùgbọ́n mò ń ronú mọ̀mọ́ mi. ẹ̀ ń járan lé. wọ́n wá ní ká lọ àwa jọ lọ àwọn ò bá mi lọ́lé wọ́n ti kọ́ mi ní tí máa sọ fún ìyá tó bí mi wọ́n ní kí n mọ́ yọjú sí bàbá mi bí mo ṣe yọ láriwo tá bó mo lọ mo kọ́ àwọn sípayà mú ní rárá ọ̀rẹ́ mi tí ó máa ń ṣeré yẹn ni mo bá lọ mo ní mo bá sọ fún ìyá mi pé ó fẹ́ lọ dáṣẹ́ mẹkáníìkì fún mi ní Ìbàdàn ní Ìbàdàn inú wọn dùn bá kó irinṣẹ́ mi tí mo ti ra wọn kó fún mi bá kó irinṣẹ́ mi mo kásọ mi mo ṣe dèrò tíátà ni. ẹ ṣe bá rí bàbá náà. bí mo ṣe dèrò tíátà ni. ẹ bá rí bàbá. bàbá mi ò rí bàbá mo bá wọn lọ mo ṣe wá bá wọn lọ yẹn àwa ń balẹ̀ ayé yìí bí wọ́n ṣe rò kò rọrùn tó bẹ́ẹ̀ torí pé ìgbé tí ọ̀gá gan gbé ń gbà yẹn ẹ ti mọ̀ pé kò sí rírí ṣe kan ṣùgbọ́n fẹ́ la ní. fẹ́ la fi ń ṣe débi pé ní lọ́rì wọ́n ní yàrá kan tá máa ń kó costume sí tí àwọn boys máa ń sùn wọ́n gbà pé bí wọ́n ṣe mú èmi wá èmi ò lè sùn bẹ̀ wọ́n máa ní kí n sùn ní yàrá àwọn nígbà tó bá sùn ní yàrá ẹ̀ á sùn pẹ̀lú bìrì kò ń kọ́ òun fọ́tíbù fún mi débi pé awádé lórúkọ kan mo wá ní wọ́n máa lọ mo á bẹ̀rẹ̀ sí sunu mọ́tò níwájú lọ́rì inú mọ́tò yẹn ni mo sùn odidi ọdún mẹ́ta la fi gbé bẹ́ẹ̀ tí ò sí nǹkan kan torí nǹkan tá a bá travel gbà yẹn a lè lọ oṣù mẹ́ta oṣù méjì gbogbo ẹ̀ bẹ́ẹ̀ èmi ṣáà ti wá rò mọ́ wọn mo rò pé torí ọkàn yẹn làwọn fi mẹ́yìn mọ́ra tó pọ̀ gan tó pọ̀ wọ́n sì ṣe dáadáa. gbogbo dáadáa kò sí sírí ṣe nígbà yẹn. wọ́n fìfẹ́ hàn sí. wọ́n fìfẹ́ hàn ó ti fìfẹ́ hàn sí mi ti pẹ́ tó pọ̀ tèmi náà fìfẹ́ hàn sí. débi pé àbúrò ló fèmí ṣe àbúrò ọ̀gá ni wọ́n mọ̀ mí sí. nígbà yẹn tí gúrùpù bá tú gúrùpù máa ń tú ṣeré ni. àwa tó máa ń kù àìjú bíi 4 lọ́ngbà yẹn. a kù ìyàwó bíi ìyá alákàrà àti ìyẹ̀fun pẹ̀lú kan náà ní àwọn ìyáálé ìgbà yẹn ìyá àbèjì gbogbo ọmọ gúrùpù àti lọ àwa fún èmi kò sí rírí ṣe kò sówó èmi á lọ máa ṣe kọ̀ǹdọ́tọ̀. nígboro Ìbàdàn níbo. nígboro Ìbàdàn wọn ò mọ ilé o màá máa ṣe kọ̀ǹdọ́tọ̀ ìyá alákàrà a máa gba búrẹ́dì ta ìyẹ̀fun a máa kó oorun ta nígbà yẹn títí ta tún fi máa ṣètò para wa pé a fẹ́ bẹ̀rẹ̀ eré padà nígbà yẹn bọ́dà mi yẹn sóun nífẹ̀ẹ́ sí eré tó pọ̀ gan òun ti jáde NC ó ti ń ṣe tíṣà ní Iléṣà ọjọ́ ẹ̀ la máa wá mísì àti lọ la máa kalẹ̀ sí tá ti máa ṣe practice òun náà contribute sí ó máa ń kọrin gan a compose àṣegbẹ́ ibẹ̀ láti máa take up tá ti máa bẹ̀rẹ̀ ìrìn àjò wa tá tún máa bá lọ
ṣùgbọ́n tí mo rí sọ jù ni pé bí àwọn ìyàwó ẹ̀ ṣe dúró èmi wá tó jẹ́ mo dúró di pílà pátápátá torí mọ́tò kò ní di pa ṣẹ̀ṣẹ̀ èmi ni mò ń tún ṣe. èyí náà lẹ́ wà á. nígbà tó yá mo di sí factor torí pé inú eré gbogbo tí wọ́n ń ṣe ni mo máa ń ṣe. tọ́gà ń ṣe. tí àwọn ọmọ gúrùpù ṣe máa ṣe pàtì babaláwo máa ṣe fi ṣẹ̀fẹ̀ máa ṣe ti olówó máa ṣe tẹ́tí olówó wọn máa rẹ́rìn. 1970 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ẹni tá a rí bí leading actor nígbà yẹn ó yarí pọ̀ òṣèré èmi ò dẹ̀ express ìlú ẹ̀rí ṣùgbọ́n gàtí rí pé mo lè ṣe pàtì yẹn bí wọ́n ṣe pè mí yẹn pé Samson lọ múra pàtì lábàjọ́ máa ṣe ẹ̀rù bà mí pé bó mo fẹ́ ṣe. eré náà mo padà wá sí gbayì tó pọ̀ o ìyàwó alágbọ̀sá ni wọ́n ń pèrè náà ẹbẹ̀ ni mo ti ń jẹ́ kàsálé oníkèké kàsálé oníkòkò inú ẹni mo ti ń jẹ mo ṣe gbayì gan ara ilé tó kọ́kọ́ fún mi ní popularity yẹn yes yọba ní kí n wá ṣe èmi dẹ̀ wọ àwọn yẹn pé àwọn ni the best láyé. kí mo ṣe mo lè ṣe táwọn ènìyàn báyìí. wọ́n wá wọ̀ sọ fún mi ìgbà tí mò ń panic ọ̀gá láti sọ fún mi pé ṣé mo mọ̀ pé philosophy theatre ni show must go on. the show must go on. yes pé the show must go on àbí mo fẹ́ kán ráyọ̀ tiwa. àwọn ọ̀rọ̀ ti. àwọn tó rò. tó ń fowó wọlé. tí wọ́n bá dédé gbọ́ pé àṣírí mọ́. sọ ma ń bínú gbà náà ni. wọ́n á bínú náà ìgbà yẹn a máa ń jẹ àṣírí ni. kọ́ mọ lè kó mọ lè kó àmọ́yàn. wọ́n á gbé lù lọ wọ́n á gbé kọ́tì lọ́dọ̀ wò mo ṣàṣírí náà mo ṣe fọ́ọ̀sì ariwo ta kò jọ pé ẹni tó ti ń ṣe òtẹ̀sí ń bẹ̀. tá a ṣe tọ́ báyìí tí wọ́n pariwo ní wọ́n dùn wọ́n di wọ́n mi. ọ̀gá àbí. wow. pé that's right ó lè ṣe náà kò tẹ́ mi lọ́rùn wọ́n wá parí ìjà pẹ́lẹ́ nìyẹn àti wá ó gba pàtì ẹ̀ padà inú tèmi dùn pé ó tún gba pàtì ẹ̀ padà torí gbogbo tíìmù yẹn mi ò fẹ́ kó dín pẹ̀lú fẹ́tẹ́ mi ní sí wọn èmi ò dẹ̀ ronú pé iṣẹ́ eré lè wọ́n fi jọ mi ò lọ síbẹ̀ rárá o débi pé mo máa ń rò pé mo sì máa lọ ni torí plan mi ni pé mo fẹ́ lọ dáṣẹ́ mẹkáníìkì lẹ̀ sí Kánò. Kánò nígbà tí mo ń kọ́ṣẹ́ yes. bọ̀wá Kánò. nígbà yẹn mọ́tò àbàjẹ́ sọ̀hún wọ́n wá mú àwọn senior wa láti Ifẹ̀ wọ́n lè lọ ọ̀sẹ̀ méjì. ní Kánò. tí wọ́n á lọ tọkọ̀ sí tí wọ́n á gbé ọkọ̀ yẹn wálé kí ló ń ṣe wọ́n ní kò sí mẹkáníìkì ní ilẹ̀ Haúsá pé wọ́n kọ́ṣẹ́ ibẹ̀ láti wá ń ronú pé irú ibi tí wọ́n ti kọ́ṣẹ́ yẹn gan sí àtàǹbẹ̀ àwọn senior tí wọ́n ti ń lọ yẹn àwọn tí ń fìrì nǹkan kan wọ́n ti ń lọ sọ́hún wọ́n máa ń kọ lẹ́tà sáwà pé tẹ́ bá ti ṣetán ẹ máa bọ̀ ìyẹn ni plan mi Kánò ọ̀gá ò tètè mú mi wọ tíátà màá ti lọ kó tó dé Kánò nígbà tó ti padà gbúrò mi òun ló dàrin àjò ọ̀rọ̀ mẹkáníìkì ló dàrú àwa ń bá yí bẹ́yẹn títí máa wakọ̀ máa ṣe gbọ́ ẹ̀ ìjọ ìyẹn ti mọ̀ pé mo lè ṣe ju ẹnìyẹn lọ ẹnìyẹn lórúkọ náà gan dìsí báyìí wọ́n ti dolóògbé sí wọ́n máa ń pè ní Bọ́lá Dalẹ̀ wọ́n máa ń pè ní ẹ̀dá bàbá kékeré nígbà tí ọ̀gá lórí pàmò kúrò nínú gúrùpù Dúróládìpọ̀ ní 1973 àbí bí 72 ẹnìyẹn ní Dúróládìpọ̀ ọ̀gá Dúróládìpọ̀ fi pààrọ̀ ọ̀gá lórí pàmò torí pé ó máa ń sọ̀rọ̀ bí ọ̀gá lórí pàmò wọ́n máa ń pè ní ẹ̀dá bàbá kékeré ìyẹn ni ó wà nípò tó ní wá wà títí ọ̀gá fi kú yẹn ìyẹn ló wà nípò mọ́níjà so òun náà ni ó ń ṣe ogun tó ń ṣe yẹn wọ́n ti wá rí èmi gẹ́gẹ́ bí ẹni tí wọ́n lè fi rọ́pò rẹ̀ èmi ò mọ omi ò lọ́kàn o ó wá di pé ìjọ́ tí mo ti ṣeré tó dáa wọ́n wá ń fìsì mi sáwọn míì náà wọ́n fìsì mi mọ̀ fìsì máa máa fira mi ṣe yẹn tí n bá wọ ọ̀sọ̀ tán wọ́n á sá máa rẹ́rìn wọ́n lọ́wọ́ máa ń fọ́ọ̀nì sí wọn ṣùgbọ́n èmi ò kàkúnṣẹ́ títí tàbí wá bẹ́ẹ̀ ìgbà tó wá di 1972 ọ̀rọ̀ kankan ṣe bí ọ̀rọ̀ nígbà tí mi ò kúkọ aṣẹ́yẹ kúnṣẹ́ tẹ́lẹ̀ abádébìnrin wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe tó bí mi ní mo kàn gbẹ́rù mi ni mo ní mò ń lọ. ọ̀gá mo ní mi ò ṣe mọ́. Ìṣọ̀lá Ògúnṣọlá. adẹ̀ lọ sí east ni. mi ò kákùn mo ti rò pé mo bá wá sífẹ̀. ẹnì kó mélòó gan. mo kú. wọ́n ò bẹ́yìn ni. àwọn apàdà wa mú mi láìpẹ́ jìnnà gan. ẹni jẹ́ yẹn tí mo ṣe páàtì ẹ̀ yẹn
ìyẹn ọ̀gá yẹn tó jẹ́ senior pátápátá yẹn bàbá kékeré yẹn bó ṣe rí pé mi kú òtàn òun náà kan bá wọn jà ni wọ́n wá tàn sí àṣàbà mo wá rí o kọ́kọ́ wá yàdọ̀ mi ń fẹ́ ó wá yọ̀ fún mi pé òun náà ti fi wọ́n lẹ̀ o ó dùn èmi torí pẹ̀lú bá a ṣe jà tó èmi o mi ò fẹ́ kí wọ́n ní sọ̀rọ̀ ìfẹ́ yẹn sì wà lọ́wọ́ mo fẹ́ràn ẹ̀ púpọ̀ ni èrò mi ní ọjọ́ pé eré mi máa ṣe jẹun Ìṣọ̀lá Ògúnṣọlá yes bí òun ṣe dé nìyẹn mo wá ní àkílódé tẹ́yìn tó fi wọ́n lẹ̀ wọ́n máa ní ṣòro mo ti wá wò pé wọ́n máa ní ṣòro sẹ́mi tó ń bá yọwọ́ tẹ́lẹ̀ mi ni mo máa ń bọ́ síbẹ̀ òun tún ti wá kúrò àṣẹ mo ṣe ń ronú yẹn wọ́n ń ronú lọ́hùn kò jújọ́ kejì tí ó wá kí mi yẹn lọ mo kàn rọ́gà ló dé Ìṣọ̀lá Ògúnṣọlá yes káwọn yẹn lè mọ ẹni tẹ́ ń sọ ọ̀gá ọ̀gá bí mo ṣe rí tó yọ báyìí ní tó kọ́ sọ fún mi ni pé mo á ní mo rí bọ̀dá dalẹ́ ó ti fìyín lẹ̀ fìyín lẹ̀ wọ̀ ni mo wá mú sẹ́yìn pa ajá túkàlì mo sì gbà pé mo máa bá lọ nìyẹn ṣùgbọ́n bàbá tí mo máa ń tọ́kọ̀ ẹ̀ ṣe nǹkan yẹn bàbá bá ń gbé tàn yẹn wọ́n ti di bàbá Kẹ́hìndé bá ń gbé tàn àwọn ti di assistant chairman Ifẹ̀ Ìjẹ̀ṣà local school board nígbà yẹn Ifẹ̀ Ìjẹ̀ṣà local school board àwọn ti di assistant chairman ọ́fíìsì wà ní Iléṣà bí bàbá ti rí mi padà inú wọn ti dùn pé ọmọ ìdé wọ́n sì ra fọ́ọ̀rù kan gbà yẹn mo wá máa ń gbé wọn kiri. sọ́nsọ́ oṣù dé àbí wọ́n kàn ń bù yín nìkan. mo kàn nígbà tí bá fún mi ní nǹkan kan ìgbà tá a níyàwó àníkankan kí ló kàn mí. ẹ sì ní nǹkan kan pé. mo believe pé mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ set up life mi ni ṣùgbọ́n mo ṣe rí bàbá wa pín mi lé dáadáa gan wọ́n wá pè mí máa gbé wọn lọ síbẹ̀ yẹn máa jọ padà sífẹ̀ tí wọ́n máa ń lọ sí meeting ní secretariat èmi ni màá wà wọ́n gbogbo àwọn ẹgbẹ́ wọn wọ́n á ní pé wọ́n fọ̀nà hàn mí sẹ́yìn pé mi ti ṣe travelling theatre èmi ni mo máa sọ pé mo ní kí n gbà wọ́n á ní kárọ̀ sábàrà àwọn secretariat màá wà wọ́n ní tèmi ń dùn pé mò ń rí ọkọ̀ tó yẹ wà kiri mọ́tò yẹn ń gbà yẹn mo wá fẹ́ gbé bàbá lọ sí ọ́fíìsì ní Iléṣà níjọ́ kejì ọ̀gá dẹ̀ ti dé sọ pé ó yá já máa lọ Àṣàbà àwọn ti ní problem tí mo bá dẹ̀ rí àlè kíkọ́ bàbá yóò dẹ̀ ṣẹ̀ mí kí ni mo sì máa sọ fún wọn ọ̀gá dúró sódì kejì títì wọ́n ń sọ fún mi pé ó yá èmi wo bàbá bá ń gbé tán wọ́n ṣe preparation bá a ṣe máa move bẹ́ẹ̀ ọ̀gá ń sọ pé débi pé mi ò rí lè kú ò torí kí ni màá ní bàbá ṣe tí mo fi gbé wọn lọ Iléṣà kí n tó dé Iléṣà ọ̀gá náà ti lọ sí Iléṣà ó ti lọ dúró dè mí sí títì kan nítòsí ọ́fíìsì yẹn ó ti yọjú sí mi táìmù ń lọ. àbẹ́ òrí wọn ni. kò lè rí wọn kò dá mọ́. kò ní kí n ṣẹ́wọ́ sí pé. ẹ̀rọ no àwọn náà sọ ṣé mi ni mo fẹ́ kúrò. nígbà tó wá pẹ́ tí mo rí pé wọ́n tún ti Ifẹ̀ wá bá wa ní Iléṣà wọ́n dẹ̀ máa ń kó àwọn ọmọ wọn tì mí. ìyẹn bàbá bá ń gbẹ́ tàn. àwọn ọmọ ẹni ara wọn jẹ́ kọmíṣánná lẹ́kọ̀ọ́ bí Kẹ́hìndé bá ń gbẹ́ tàn wọ́n á kó wọn tì mí táwọn bá lọ sọ́fíìsì mo kàn ń sọ fún wọn ní bàbá gbọ́ wà lórí òkè lọ́fíìsì mo á ní bí bàbá bá dé kọ́kọ́rọ́ wà lẹ́nu mọ́tò èmi ń lọ. just like that. wọ́n á ní bọ̀dá Samson bọ̀dá Samson mo sọ fún bàbá mo ṣe nǹkan kan tí má ti wá lọ wọ́n láwọn ń lọ sọ fún bàbá màá kẹ́ padà dé ní wọ́n á ní irọ́ lè pa ẹ̀mí lọ. tọ̀hún sì wà náà tó ń sọ pé. bó ṣe délẹ̀ kẹta mo fi kọ́kọ́rọ́ lẹ̀ sẹ́nu mọ́tò ni mo ṣe lọ́nu tí mo dèrò Àṣàbà. ẹ̀sàtọ̀ tíátà lọ yẹ́nyẹ́. mo fi kọ́kọ́rọ́ yẹn sẹ́nu mọ́. bó lọ́wọ́ ṣàpà sílé. ẹ̀yin ò tiẹ̀ mọ̀ mọ́. ẹ̀yin ò kàn mí. bàbá wa padà rí mi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí wọ́n sọ pé Samson ṣé tó bá ń lọ máa sọ pé kò mọ́ lọ ní. ṣé èdè fẹ̀rẹ̀ sọ fún yẹn. èdè fẹ̀rẹ̀ ẹ sọ. láì Sámú ṣé kò bá máa lọ ṣé máa kọ́ ọmọ lọ ni. ọ̀tẹ̀ ẹ̀rọ wíyọ olè dédé gbọ́kọ̀. àwọn sì wà lọ́wọ́ tó. ẹ mọ́ bínú sà mímí ṣe padà sásàbà yẹn mo dé Àṣàbà báyìí inú everybody dùn pé mo padà dé torí bí energy ló jẹ́ fún tíátà ìsọlógún sọ̀rọ̀ àgbà yẹn pé wọ́n rí mi níwá yẹn èmi ò mọ̀ pé bẹ́ẹ̀ kan ní o ariwo ta tó practice ṣe mo bọ́ sí part tí ẹnìyẹn ń ṣe àwa tọ̀ yẹn lé débi pé àgbáyé àwọn sọ́jà là ń ṣeré fún gbà yẹn nígbà yẹn àṣeré fún bàbá Ọbásanjọ́ àṣeré fún àwọn ìdí àgbọn dínkà yẹn 21 brigade tó pa mọ́lítàlá 21 brigade ẹni gbin ló wà ń gbà yẹn ibẹ̀ la àṣeré fún wọn Mangoro
4 brigade ọ̀ká òun ló head ibẹ̀ àṣírí fún wọn torí ó great gan wọ́n fẹ́ràn wa torí ibi tí kálukú jagunde ni wọ́n tẹ̀dó sí àwa wá entertain wọn group wa àti Délé Òjò àwọn akọ jùjú Jinadu náà a ṣe tíátà bàbá òwúrò ṣùgbọ́n wọ́n fẹ́ràn àwa púpọ̀ tá a ṣe gba yìí gan tó great gan ó wá jẹ́ kí n túra ká iṣẹ́ ti dé jọ́nù yẹn láti wá ń bọ̀ ní 1972 àwa dé Ondo aléré ní Ondo high school ibẹ̀ lọ̀gá ti sọ wípé òun fẹ́ yan mọ́níjà mi ṣé pé mọ̀ sọ fún mi pé èmi ò kà kún ṣẹ́ nígbà tí wọ́n pè pàdé jọ tí wọ́n ń ṣèpàdé èmi ò bá wọn ṣe ó wá ní Mr. Man sẹ́yìn ò sí lára wa ni má ní èmi máa bí mi. ìṣọ̀lá òkúta bí bẹ́ẹ̀ Mr. Man máa jókòó tí wọn ló wá ní n tó ń fẹ́ sọ fún ẹgbẹ́ torí àwọn tó dàgbà jù mí lọ́pọ̀ nínú gúrùpù ńgbà yẹn bíi mélòó kan pàápàá àwọn kan tí wọ́n bá bàbá ogun lè travel lọ sí ìlú òyìnbó àwọn tí wá join wa àwọn bíi 3 tí wọ́n ewé ń jẹ́ wà ní wọ́n sábà bàbá kan ní ewé ń jẹ́ rárá ewé jókòó ọmọ gúrùpù wà léwé jókòó tó dé tó wá dàbí èmi tí àjọ wa rò pọ̀ pátápátá ìyẹn náà àárín 70s ìyẹn náà ló ń dé àwọn ò tí ì dé nígbà tí mò ń sọ tán yìí really 1972 ni mò ń sọ yìí mo gbọ́n pa mí tì yẹn bá a ṣe wá dé Ondo yẹn ní ọba ní eléyìí tá a fẹ́ ṣe merit la fẹ́ fi yàn kì í sọjú orí kì í dẹ̀ ṣe béèyàn ṣe pẹ́ tó ń eré ọ̀gá sì mọ ibi tó ń lọ ó sọ bẹ́ẹ̀ ọ̀gá ló ń sọ tí mo fi tó ń lọ nítorí náà mọ́níjà tá a máa jẹ́ ń sìn Samson ni o wọlé ni àwọn ọmọ group dẹ̀ like àwọn boys àwọn pariwo fada ọ̀yẹ́ mo dẹ̀ máa ń jórúkọ ọ̀nà gidi kan ọ̀yẹ́ fada ọ̀yẹ́ àpò orúkọ fúnra wa ni ọ̀yẹ́ gidi kan èmi wá dùn wọ́n gbé mi sókè lórúkọ ẹ̀ bá a ṣe ń sọ yẹn tó mú wa active gan sẹ́wọ̀n pé ayé kìí sì fẹ́ olóòótọ́ àwọn ìyàwó kan tí àwọn ṣe tí wọ́n rí bí mo ti máa ń kọ́ máa ń ní sí gbogbo ẹ̀ àwọn wò ní wo pé ẹni tí ò tí jẹ mọ́níjà tó wà active báyìí tí bẹ́ẹ̀ gẹ́gẹ́ sẹ́wọ̀n pé action speak louder than voice ọ̀gá kẹ́kọ̀ọ́ emergency meeting ni pé mo mọ tó ń ṣe yóò èmi ò mọ nǹkan kan pé mọ́níjà ilé tó ń jẹ yìí o òun tó ń jẹ director 100 ló ń wà o yes bó ṣe fẹ́ nu bó ṣe fẹ́ nìyẹn ó wá pè mí ó bá mi ṣèpàdé pé iṣẹ́ ìyájọ́ níní pé bá a ṣe máa ní lárí ni ká máa san bí wọ́n ṣe fi wèrè sọkọ ìyàwó ní torí mi tàn nálẹ̀ mo ti gbà pé mo ríṣẹ́ mo wá ń ṣe máa wakọ̀ èmi ni leading actor èyí tún ni manager èmi ni manager èmi ni mo máa lọ ṣe booking nígbà tí ìyá Bọ́lájí jọ ìwà ìyẹn ìyàwó alálùbọ́sà Ayọ̀ní lòun làjọ wa máa ń ṣe booking kiri nígbà yẹn fún group débi pé ọ̀rẹ́ ọ̀gá kan wà ní Iléṣà Ayọ̀ Adújẹlẹ́wù ni wọ́n ń pè Ayọ̀ Adújẹlẹ́wù ọmọ Iléṣà ni tíṣà secondary school ni ó ní machine kan 125 Suzuki máa wá sọ fọ́gà pé kó yá wa ní machine yẹn tí n bá ń lọ sí booking máa lọ gbé machine yẹn ni mo máa fi travel lọ sí Àkúrẹ́ Ọ̀wọ̀ Ìkàrẹ́ lọ sí tí màá fi máa ṣe booking kiri nígbà yẹn tí bá ti dé báyìí máa ti fi ṣeré sọ́jọ́ tí n bá máa dé máa ti sọ fọ́gà pé eré wà ní bíbá ilé ni o a máa gbéra ni iṣẹ́ yẹn ni mo sáwọ́ after ẹ̀ tínú mi dùn torí pé nígbà tá à ń ṣe lọ tí mo kéré mo máa ń lọlé ọdún máa ní èmi lọlé ọdún o kì í ṣe pé à ń dáná àṣẹ nǹkan kan o máa kàn láwọn ọ̀rẹ́ mi a máa rìn gbèrègbèrègbè kí. ọdún December ni àbí léyà. December a kàn máa rìn kí ọdún yẹn ló wá gbalẹ̀ ọdún lọ́wọ́ mi ọdún dé mo wá ní mò ń lọlé ọdún ọ̀gá wa ní kò burú ìjọ wo ni mò ń lọ mo sọjọ́ báyìí ó bá ní kí n kó gbogbo group ká máa lọ ibo la ń lọ ó wá ní kí n fèsì ọ̀nà fẹ́ ilé ìsàlàwà àwa ń lọ mo á dúró lọ́nà ibo la ń lọ kí mi ò lè gbàlejò yín náà mo ó ní nígbà tó jẹ mọ́níjà mo ti sọ fún ọ pé ìwọ ló lórí o gbogbo group 100 ni wọ́n wà o lọ́wọ́ àbí kú àwọn sí kó máa lọ sílé ọdún ẹ̀ bẹ́ẹ̀ ṣe àyẹ̀ ni mo ṣe mo wá dúró
mi ò move ló wá ní ṣé bí ni mo fẹ́ kí gúrùpù wà kí n lè máa lọ mo sì wá tọ̀hún padà ọjọ́ yẹn ló ti gbalẹ̀ ọdún lọ́wọ́ mi tí mi ò lè fi wọ́n lẹ̀ mọ́ torí tẹ́lẹ̀ tó bá di December yẹn kò síbi tí wọ́n máa fi wọ́n lẹ̀ máa lọ ni bó ṣe gbà nìyẹn ó wá rí pé mò ń ronú ó wá fọgbọ́n àgbà mú mi ó wá wàásù fún mi pé eléré àwa la múlùú dùn àwa la máa ń jẹ́ kí ọdún dùn fáwọn tó ń sọdún ó wá jẹ́ kí n mọ̀ pé ẹni tí ó bá lówó lọ́wọ́ ìyẹn gan ló ń sọdún pé ọjọ́ gbogbo ni ọdún fún ẹni tó bá rí ṣe ọjọ́ wo ni ọdún fún ẹni tó bá ní láàrín ọjọ́ gbogbo ni ọdún fún ẹni tó bá rí ṣe ẹni tó lówó lọ́wọ́ anytime ló sọ pé òun fẹ́ sọdún náà ó wá sọ fún mi pé kí n pray ká rí ṣe tá a bá ti rí ṣe kò sí wà. mo ní ọ̀gá yín fi yín lọ́kàn balẹ̀ ìyẹn Ishow pẹpẹ ó ní kẹ́ ní sùúrù pé nǹkan tá a gbọ́dọ̀ sáré o ká sáré ọlá ká sáré ọ̀la rẹ̀. pé adìẹ ni àpèsìn nìyẹn. sọ́lá yẹn ti ẹ̀ dé ṣé àpèsìn yẹn padà wà kó tó gbé bá tẹ́lẹ̀ gbaṣọ. ẹ rí i pé láàrin ìgbà tí mo ń sọ yẹn sí 1974 táwọn ewé jókòó wá join wa bíi 1976 78 àwọn àrò onífìlà gbogbo wá join wa ara àwọn tí àjọ wa lò gbà pẹ́ nìyẹn tí wọ́n ń dúró gbogbo àwọn táwa bá tí wọ́n bá lọ́jọ́ nìkan wọn ò ní bá wọn padà torí ìyàpọ̀ nù tíátà gbà yẹn wọn ò ní padà ló fi jọ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ rí tó pẹ́ ní eré tí a wá di olókìkí káìkáì àwọn ọmọ Èkìtì nǹkan gbàwé ẹ̀ torí a máa lọ for months nígbà yẹn ẹ má gbàgbé o nílé o wọ́n ti rò pé sẹ́yìn mò ń ṣe o. mẹkáníìkì ló ti fọkàn sí. bàbá mi nìkan ló ń funra wípé nígbà tó bá rí wa tá a wá tọ̀ wá láwọn máa ní Sámú ṣé èsè olè la ń jà ní Ìbàdàn tó ní òun ṣeré báyìí máa láàjalè olè báwo. a ní kí ọmọ kọ́ṣẹ́ ọdún 4-5 kọ́là máa fi jó ìran bàbá rẹ̀ wo ló jórí báyìí má borúkọ ẹbí mi jẹ́ o. bàbá ń kìlọ̀. ó pẹ̀lú tí wọ́n gbìn sí àwa nínú tẹ́ ẹ fi lè borúkọ tiwa nídìí scandal kankan rí láyé ẹ̀rù yẹn bà mí gan ẹ̀rù orúkọ bàbá mi ò gbà mí kún pé èèyàn rí ìgbà tí wọ́n tó máa gbà pé mo ṣẹ̀ṣẹ̀ ń ṣeré gangan ní ọdún tí mo bí ọmọ kan ní December 26 1979 sẹ́yìn pé mo ti sọ pé wọ́n ti sọ pọ́jọ́ gbogbo lọ́dún fún ẹni tó bá ní lárí lárí ẹ̀bá ní lárí tọ́ọ̀ láwà Ùsì Èkìtì láwà tá a ti ṣeré mọ́jú tèmi àti ìyá alákàrà wá sílé ní òru on the 1 sí òru on the 31 sí on the 1 on the 1st tí mo wá sáré sọmọ yẹn lórúkọ àwa padà sí Èkìtì. ìyàwó tí yóò ṣe tíátà ni. èèyàn náà is another story. another story kan tó. àwa padà àwa fìsì ìkómọ sí January 20 1980 níbi tọ́gà dùn ní nínú dé àsìkò wọn yẹn gan omílẹ̀. ọlá ti dé. Kwan wá Wàsáyìndé ló wá lùlù fún mi. K1 Johnson ló kọ́ ní 1980. ní 1980. wow. January 20. nílùú Ìbàdàn bí ń bọ̀ abẹ́kù. nìbàdàn. ó rìn máa wọn Bello Kwan wá rìn máa wọn Bello tó pọ̀ èmi Bello dẹ́jọ́ rẹ̀ tó jíìpù gan. ọ̀rẹ́ group Kwan wá lọ sọ fún ìmọ̀ ọ̀rẹ́ group wa ni wọ́n nígbà àròpọ̀ ọ̀rẹ́ ọ̀gá mi ni èmi náà jọ́rẹ̀ wọn. àwọn bímọ kan ṣáájú tèmi ìyẹn ni ọmọ yẹn ni wọ́n lùlù Kwan wá ló lùlù fáwọn. ni mo wá láìkẹ́ mo wá ní bọ́ọ̀ tó ń kọrin yìí mo mọ̀ fẹ́ràn ẹ̀ gan o mo wá lè wá kọrin fẹ́mi náà gbà tí n bá tíyàwó ń bá bímọ ìyàwó tó wà ní oyún Bello wá ní ẹ tó bá ti fẹ́ ó dẹ̀ pé wọ́n dẹ̀ sọ fún òyìn náà bá ní tó bá ti tásìkò sá. Wàsíù bí wọ́n ṣe wá nìyẹn òun ló kọrin fẹ́mi ní January 20 1980 gbogbo àwọn ọ̀gá lérí pa ìmọ̀ yẹn ni wọ́n wà ń bẹ́ẹ̀ àwọn ajímọ́jà sàn àwọn ìjọ yẹn ni bàbá mi tó mọ̀ pé àṣà ti dé yẹn torí àwọn aráàfẹ́ wá ìyá mi wá àwọn èèyàn wá tẹ́lẹ̀rẹ́ kọrin pé bàbá àdúrà pé nígbẹ̀yìngbẹ̀yìn orúkọ padà yọ
ọlá padà dé. ìyá tèmi ti mọ̀ gbèsè wa ti diṣẹ́ torí èmi nìkan ni wọ́n bí fún bàbá mi wọ́n bí gbogbo ọmọ tó kù sí bòmí ọkọ wọn tí wọ́n nígbà yẹn wá kú ní 1970 nígbà tó fi máa di 1971-72 wàhálà ti wà èmi ni mo kó gbogbo àwọn ọmọ yẹn wá sọ́dọ̀ mi. àwọn ìyá yín. yes ní gbogbo 74-75 gangan yẹn ni mo ti di oníbùkátà ni wọ́n ń gbọ́dọ̀ mi. èyí sì tó ń bà náà ẹ̀ẹ́dẹ̀ tí ìbímọ rárá. ṣé mo pọ́n rọ ohun tíátà kò kú síbi ìyàwó bá a ṣe lóle tó ń gbà tó lé yẹn obìnrin máa lé wa kiri. kí o tiẹ̀ sówó mbẹ̀. owó kiri kéèsì tá a máa ń ní jù gbà ni pé ọmọbìnrin bá wọn sá lọ ó bọ́ ohun tíátà sá lọ tí wọ́n máa fi ọlọ́pàá wá wa kí oríṣiríṣi bẹ́ẹ̀ ṣẹlẹ̀. bàbá bò wá ní Ishow rẹ̀ báwo ló ṣe kú nígbà tó sì kú gbélé wà. ẹ̀kọ́ lọ́n kó fi orí jì wọ́n. àmì Ọlọ́run. nígbà yẹn tíátà ti mókè bẹ́ẹ̀ni ó ti dáyé sinimá ó ti di nǹkan oríṣiríṣi ti ìgbéga ti wọlé bó ti ẹ̀ jẹ́ pé àwọn ìṣòro kan ń padà wọlé bí kẹ́hìn máa rise kó máa fọ́ kó máa tó jẹ́ normal life. fọmọ ẹ̀dá. is another story nìyẹn tá a lè ní tójú àwárí débi pé ó dé àárín kan tí mo mọ̀ pé nígbà tí ogun dìde ṣùgbọ́n mo wò lọ́kàn ara mi pé ṣé mi á padà sílé ni pẹ̀lú iye ọdún tí mo ti kò sí nǹkan mọ́ ni àbí mo ti ẹ̀ ẹbí tó dàrú bí kí mọ̀rú ẹ̀ oríṣiríṣi èmi ò fẹ́ máa drag ọ̀gá kankan nígbà tí rírì ṣe ń dé bí ká fẹ́ mọ̀ pé èmi lọ̀gá kankan gbà o torí pé mi pé mo ti wọjọ́ ọ̀la gbogbo tó ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ lérésì tí wọ́n máa ń drag ọ̀gá wọn lórí program ẹ̀ àwọn ẹyẹ ti ta fíìmù mi lóríṣiríṣi ọ̀rọ̀ tẹ́fẹ́ kí n sọ tó burú èmi ò ní sọ ń dá ti jù lọ àti pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń sìn mò ń sọ́ra torí pé orí ọ̀fẹ́ Ọlọ́run ní káwọ́ sẹ́kù tí n bá sọ̀tàn mí sí pé ká ní gbogbo àwọn yìí ń bẹ láyé ta ni ẹ lọ bí wọ́n tó bá bí wọ́n á tún padà sọ́dọ̀ mi. ṣùgbọ́n tá a bá sọ ń sìn bó ṣe wúlò jẹ́ òdu tọ́tọ́ ẹ̀mọ̀ lọ íńtánẹ́ẹ̀tì àwọn kan sọ pé wọ́n ní là. torí pé ẹni tí ó dìbẹ́ǹdà rẹ̀ kò láyé. dasọ̀rọ̀ gbogbo yẹn mo dúpẹ́ pọ́lọ̀ wá gbọ́n mi gbogbo ìgbà yẹn náà nígbà tí irú yẹn ń dé tí rírì ṣe ń dé ta popular torí àti popular nígbà ó máa di bí àṣeré kan gbà yẹn ẹfúnṣe tẹ́yìn àti ń ṣe láti 1973 nígbà di 1976 wọ 70 kò ṣeléré tó lè bí ti wá gbà yẹn. bí ìṣòro Ògúnṣọlá. tí òkìkí ń kàn tá à ń ṣeré fún gọ́fúnà tí ọ̀dùgbà wọn ta lọ ń ṣe ní stadium. tó sì gbowó dé rẹpẹtẹ ńgbà àbí passion náà ni. nígbà yẹn fashion ló jẹ́ sáwà torí pé àwa sì níjọ́ ìpè à ń lórúkọ so à ń lórúkọ àwa gbogbo ìgbà yẹn òkìkí ti kan ọgbẹ́ ti ṣe oríṣiríṣi wá ń ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. ọdún tí ọ̀gá wa kú ọdún tó ń kú bó lẹ ṣe gbọ́ story. ìṣẹ̀lẹ̀ kankan ṣẹlẹ̀ kó tó dàgbà yẹn ṣé mo sọ pé a ti ṣeré yẹn ó ti popular bẹ́ẹ̀ni ó ti great wọ́n ti mọ̀ wá pé ààrẹ látòsà àti ń ṣeré ọ̀sọ̀ọ̀sẹ̀ tí mo ti ń jẹ́ ìgìrìpọ̀ ọmọ láwálé àjálù lẹ́rù tá a máa ń ṣe every Wednesday àbí Thursday ńgbà yẹn ní NTA Ìbàdàn àti fi gbogbo nǹkan lórúkọ bí ó ti ẹ̀sùn wọn ńgbà yẹn àti lórúkọ tí òkìkí ti kàn nígbà tó dípà fẹ́ sọ iṣẹ́ yẹn di sinimá ní 1980 ọ̀gá mi decide ó gba páàtì látòsà lọ́wọ́ mi ó gbé fún Lérè Pàímọ́. kí ló ṣẹlẹ̀. gbogbo èèyàn ló go against gbogbo àwọn ọ̀gá Lérè gbà yẹn bàbá Adéjọbí Rèé Ìwúmi Bello yìí gbogbo wọn Bello wọn kálukú ló go against ṣùgbọ́n God give reason jù pé ẹni tó ń fẹ́ kó ṣe nìyẹn wọ́n gba páàtì ẹ̀ lọ́wọ́ mi mo wá dolóyè kò ní ìtumọ̀ sí ni àṣẹ ọ̀nà ó sì dùn yín kò dùn yín. èmi ò wo live kò dùn mí lọ títí torí mo ti mọ tó ń ṣẹlẹ̀ ó ti ní body language inú. láàrin ẹ̀yin àti ẹ̀. torí nígbà tí a wà adé àárín kan ní alẹ́ 70s yẹn tí àwọn bàbá àgbákò yẹn máa ń lọ sọ fún pé ẹ tọ́jú ọmọ yìí o ẹ ṣe nǹkan kan o ó ti wú lójú o torí tá a bá ń travel lọ tí ọkọ̀ eléré mi bá kú sọ́nà ọ̀gá mi máa gara lọ bá wọn ni pé kí ló sọkọ̀ yín ọ̀yá Samson lọ gbé irinṣẹ́ wá. ẹ sì ṣe. màá ṣe
wọ́n wá wò mí pé ibo ló ti rí ọmọ ilé a ní àbúrò táyé òun ni ṣébèjì ni ẹni àti ṣeré mo ti popular mẹkáníìkì yẹn ló jẹ́ kí n kọ́kọ́ popular lọ́wọ́ gbogbo àwọn oní travelling theatre yẹn. bàbá ńgbà tó wá lọ tán gúrùpù yín mo ló wà lónìí. bí mo ṣe ń sọ ṣe mọ̀ pé ìtẹ̀síwájú ti wà ń sìn ní gbogbo ìgbà tí mò ń sọ̀rọ̀ ẹ̀ tá a wà pọ̀ yẹn gúrùpù ló ń dá ṣe ìgbó di fíìmù táwọn jọ ṣe ní tó ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ yẹn torí a ṣe fíìmù yẹn gbà yẹn ayé ò wá tẹ́wọ́ gbà torí pé wọ́n change part yẹn. tí mo fún yín ní kẹ́ ṣe látò. bọ́gà yẹn ṣe great tó ń gbà yẹn wọn ò gbà pọ̀ great. wow ẹ̀mí wọ́n fẹ́. èmi ni wọ́n fẹ́ tí wọ́n ń sọ ọ́kàn àwọn náà lójú. ọ̀gọ́ sì regret. èmi ni wàá dùn after 20 years ni Yemkem wá fẹ́ sponsor ẹ̀ láti sọ di sinimá àgbéléwò bí wọ́n ṣe lọ tòótó ní tó kọ́kọ́ wá sáyé ni pé Yemkem sọ pé àfi tí ẹni tó kọ ìwé yẹn gangan Professor Akinwumi Sọlá tó bá lè bá àwọn handle ẹ̀ tó rọ̀ ń gbọ́ àwọn story kan wọ́n á gbé bàbá wọlé ní tí bàbá kọ́kọ́ sọ ni pé àfi tí Samson bá máa ṣe látòsà padà torí pé ń bọ́ gẹ́ ẹ̀sọ́ gbà ẹ̀ kò gbọ́. bàbá Akinwumi Sọlá Professor Akinwumi Sọlá kí wọ́n tó rí mi confuse pẹ́ gan torí mo ti decide pé mi ò tó ṣe yẹn mọ́. ṣùgbọ́n ọ̀kan tí wọ́n wá sọ tó mú mi gbà láti ṣe TK Túndékè lání òun ló sọ̀rọ̀ yẹn nígbà táwọn ági ẹ̀ òun ló sọ fún mi pé Mr. Samson à ń sọ ẹ̀yìn yarí mo lè tọ́lọ̀ ṣe fún yín ni 20 years lẹ́tí ṣiṣẹ́ yẹn wọ́n á ní kẹ́ wá tún ṣe tó bá jẹ́ gbogbo èèyàn ló ní àǹfààní láti tún tó ti ṣe ní 20 ọdún pé kí ìwọ bó ṣe máa jọ ìwàásù lójọ́ lọ́kàn mi o mo wá dákẹ́ mo fi gbà ni mo tún ṣe wá gbà látọ̀sà mi padà tí mo wá ṣẹ̀ṣẹ̀ ṣe ní 2004. bàbá láti lè ṣe wà níbi látọ̀dọ̀ ọ̀gá wa aláṣẹ àti olùdarí arábìnrin Yẹ̀sọ́lá àyà àṣekú ní káfílẹ̀ káfíkì bàbá ẹ̀ṣẹ̀ ẹ̀bà níbi o. Oyinmomo ẹ ṣé mo dúpẹ́ iléeṣẹ́ yìí á máa lọ sókè iléeṣẹ́ yìí ò ní jóná bá a ṣe máa ń wí ẹ mọ̀ tinú ọlá dénú ọlá ẹ ní parẹ́ máyé lára torí ibẹ̀ là ń sọ yìí àwọn kan tó èjì wa tí wọ́n ti tàn wọn mọ́ ọlọ́run tó pé àṣẹ́kù kò ní jẹ́ àṣẹ́kù sínú ìyà àmọ́ tinú ọlá dénú ọlá. àmì bàbá tọ́wọ́ àti ìlọ òkú kínkín àgbẹ̀ lọ báyìí náà nísìnyí àìsábà rí rárá mi eré ṣé wọn ò pè yín ni ìdẹ́yẹ sí ni àbẹ́mi ló fà á. ẹ wọ́n fi ẹnu àwọn ń pè wá à ń ṣe bí bá a ṣe ń sọ yìí iṣẹ́ mi nìyẹn náà. wọ́n sì ń pè yín dáadáa àbí díẹ̀ àbí bí wọ́n pè yín dáadáa. gbogbo wa ní kíláàsì èmi ò sí mẹ́ta máa sọ pé dandan ẹ lò mí ẹ rí mi délé tó ń wá ọlọ́run ṣeun. àlàáfíà yìí ń kọ́ bó lè ṣe. ọlọ́run ṣeun at least mo ti ń lọ sí 74 sí. 74. yes. fáwọn olólùfẹ́ yín tó mo ti ń wò yín pé àwọn gbádùn yín. iṣẹ́ ò lẹ́yìn 1952 ni wọ́n bí mi náà. bàbá May 5. bàbá aláwọn fáwọn olólùfẹ́ yín wọ́n lè fẹ́ fọwọ́ wọ́n fẹ́ ṣe nǹkan sí pé bàbá inú mi á dùn ẹ bá wọn sọ̀rọ̀. gbogbo ẹ̀rẹ́ olólùfẹ́ wa tọ́lọ̀ pé kẹ́ ẹ nífẹ̀ẹ́ wa gbogbo wọn lè tẹ́ wá fẹ́ ṣe fún wa kọ́lọ̀ fi sí lọ́kàn láti ṣe inú mi dùn gan orí ọlọ́run náà là ń retí wáyé. ọlọ́run sì fi sí wọn lọ́kàn. tọ́wá ní fíìmù tí tẹ ṣe tẹ ṣe gbà tẹ produced by Samson Olúwọlé ṣe bẹ́ẹ̀ lẹ ṣe. mo máa ń sọ ká ṣe lérè fèé. ṣé ìgbà táwọn abẹ́rẹ́ ọ̀gá lásìn. ẹ̀sìn ọ̀gá ni. bí ẹ bá dídí sọ story tó bá di eré orúkọ ọ̀gá ló máa wà mẹ́. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọ̀gá mi mọ rírì mi mo kọ́kọ́ wà nínú assistant tí wọ́n ń kọ́ ń fi fọ́tò ẹ̀ sínú pósítà bí ojú kékeré lọ tí wọ́n á ní Samson Olúwọlé general manager nínú pósítà tí ò common lọ́pọ̀lọpọ̀ àwọn gúrùpù tó great ńgbà yẹn ẹ̀rì ọmọ gúrùpù kan tí wọ́n máa yà sí inú pósítà láyé àwọn bàbá Ògúndé níjọ̀hún náà
kò ṣeé ṣe tàbí àwọn dúró nǹkan kan ara wọn ni wọ́n máa boost síbẹ̀ rẹpẹtẹ. ẹ ṣáà ṣe fíìmù gbà yẹn. mo ṣe fíìmù kò pọ̀ ni. kò pọ̀. mo ṣe kan tó ń pè ní bàbá oníkòkò alágbéléwò ni. ṣé rí gbogbo ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ tí ẹlòmíì ń pè ní fà kì í ṣe fà ẹni tí ò bá ti lè gbà kàn fòun bojú láti lè fi kó àwọn kan jẹ ẹ̀rọ ọlọ́run dẹ̀ máa ń bè mí àìmọye tó fẹ́ sponsor mi ìgbà tá a bá bẹ̀rẹ̀ ìrìn àjò tí mo bá ń sọ pé tí mo ń dárúkọ ẹ̀ wọ́n á ní ẹ má jẹ́ ká mọ̀ pé àwa la fẹ́ èmi kẹ̀ ṣé gbórú nǹkan yẹn mo ṣe bí fíìmù 2 3 4 kan yes tó jẹ́ tèmi ṣùgbọ́n ẹ rí i pé gbogbo ẹni tó ṣiṣẹ́ ní nǹkan bí 20 ọdún sẹ́yìn ẹ pè wọ́n sí wọ́n máa rà pa mọ́ wọn lọ́wọ́ ni gbogbo ọjọ́ ọ̀la ọ̀pọ̀lọpọ̀ ń tíátà. ẹ̀yin sì ní tí lọ́wọ́ mi. mo ní torí pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ṣùgbọ́n mákẹ́tà náà ń wọ padà rí mọ́. ó fẹ́ orí sálọ ni. kò tí ẹ ṣe dáadáa rárá kò ṣe dáadáa láyé ìgbà yẹn cd ò tí ì dé tá a fi ṣe ṣùgbọ́n àwọn tó bá mi handle ẹ̀ jẹ́ wọ́n ti wẹ́ ìbọ̀wé ṣe gbẹ̀ èmi wà náà pé nígbà tí cd dé bó ti lọ ṣe cd láì sọ fún mi. ó jàǹbá rẹ̀ láì ṣe yìí. èmi àti bàbá wa ń dé lákan wà níbì kan railway cross ní ọ̀nà ẹlẹ́yẹlé ni wọ́n bá ń fi kìnìún yẹn hàn pé bàbá oníkòkò èmi ni ọmọ kúrò káàdì la fẹ́ rà bàbá wa ní lọ́wọ́ wò pé bàbá oníkòkò iṣẹ́ rẹ̀ mọ̀ ni ìgbà máa yẹ wọ́n bá ní bàbá tí ẹ yà bẹ́ẹ̀ tí ẹ ti mọ̀ dáadáa ìṣe ẹ wá rà mọ́. bá a ṣe ra bíi méjì kan nìyẹn mo bá bẹ̀rẹ̀ sí gbégbèsè láti rí mo sọ yídé kò sọkọ wọn gbégbèsè wọn ká lọ sí copyright agbègbèsè drama ṣẹlẹ̀ gan ó yọjú at last pé kí n mọ bínú bó ṣe rí ní nǹkan kan gbà ó ìjọ tó bọ àbá mi lé kò wọ bàtà wa tí mo kàn déédéé rí àní ẹ̀ tún ṣe mi. mákẹ́tà ni. kò sí fún yín lówó. nígbà tó wá yá ó kàn fún mi ní change kan kò tún fún mi mọ́ débi pé ibi tá a tún wá gbégbèsè dé alhamdulilayi ni wọ́n gbé ẹni yẹn kúrò ní Ọ̀yọ́ state ẹni tó tún wá wà mẹ́kọ́ dẹ̀ máa bá lọ wọ́n ní kò kó dọ́kúmẹ́ǹtì ilẹ̀ ẹni wá pàmò owó dírámà tó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbésí ayé yẹn. bàbá ẹ tún para lẹ́ẹ̀kan sí lágbára Ọlọ́run torí àwọn tí ń ṣẹ́wọ́ sí mi ní ẹ̀yìn agbónáfọ́lò èyí tó sọ tó àgbà bàbá ní ẹ̀kan sí tó bàbá àgbẹ̀fẹ́ tí ẹ bá débi ọlọ́run ọba aláwọ̀ àbí àtúbọ̀ gòyìn lẹ́mí nínú àlàáfíà ni o ọ̀dọ̀ Ọlọ́run ìdókù ẹni fi àìsàn ló gbà àdúrà ẹ ti ṣiṣẹ́ ọ̀hún àsìkò ọ̀rọ̀ lórí tí mo wò yìí ọ̀la ni alẹ́ pé ìjọ àti sọ̀rọ̀ látàrọ̀ ogun mákẹ́tà kìnìún ó ti lọ ó lọ bẹ́ẹ̀ sàwọn ayọ̀ wọ́n á ní ó lọ fáfáfá àti olùkà sí ní orúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olú alẹ́bí ni ọmọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ àjíkànjí adéwòye ọmọ adéníyì lọ́jà àtòkò ni o sàárẹ̀ ilé bàbá mi tí a bá dé alébú ọya bàbá mi àlàbí ó dàbọ̀.